ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bí ìgbà tí Makinde forí já ilé agbọ́n ni. Àwọn kòkòrò tó tóbi díẹ̀ ni wọ́n ń pè ní agbọ́n, tí àwọn náà sì máa ń rìn papọ̀ bí ó bá nídìí wọn kì í dárìn. Lórí igi, níbi pàlàhà igi tàbí lára ìtí ni wọ́n máa ń sábà kọ́ ilé wọn sí. Amọ̀ náà ni wọ́n sì fi ń kọ́, bó sì tilẹ̀ jẹ́ pé wọ́n lágbára láti tààyàn tí ibẹ̀ yóò sì di wàhálà fẹ́ni tí wọ́n bá ta lẹ́sẹ̀kẹsẹ̀. Nítorí tìjàtìjà tìfura lagbọ́n fi ń dúró. Síbẹ̀ wọn kì í fẹ́ ta ẹni tí kò bá ṣe nǹkan kan fún wọn, àfi ẹni tó bá ṣẹ̀ wọ́n nìkan. Bí àgbẹ̀ tàbí ọdẹ tàbí ẹni yòówù bá wá ń lọ jàùjàù nínú ìgbẹ́ tí kò fi ti agbọ́n ṣe, tó déédéé lọ forí já ilé agbọ́n níbi tí wọ́n fi ṣe ibùgbé wọn yìí, àwọn ò ní ṣẹ̀ṣẹ̀ máa béèrè ẹjọ́ tàbí kí wọ́n mọ̀ pé kinní náà ṣèṣì ni. Wọn yóò ṣùrùbù ẹni náà ni. Wọn yóò sì ta á nítakúta débi pé tí kò bá tètè sáré, àtafọ́lójú ni wọn yóò ta á. Tójú ti mú ẹ̀ yóò sì wú kógbókògbó ni. Ohun tí wọ́n ṣe máa ń sọ pé kéèyàn má forí já ilé agbọ́n rèé, torí ẹni tó bá forí já ilé agbọ́n kó ti mọ̀ pé agbọ́n yóò ta òun ni. Ohun tó sì ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ sí gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí, bí ìgbà tí òun fúnra ẹ̀ rìn gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ tó sì forí já ilé agbọ́n ni. Àwọn agbọ́n sì ti bẹ̀rẹ̀ sí ta o, àfi kó sì mọ bí yóò ti tètè yẹra. Bí bẹ́ẹ̀ kọ́, wọn yóò ta á ní àtàwú lójú tí àpá akínní náà kò sì ní tán lára ẹ̀ bọ̀rọ̀. Mákindé ló sọ̀rọ̀ táwọn èèyàn kò retí irú ẹ̀ lásìkò yìí nípa àwọn ìgbèkùn tí wọ́n gba ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò. Ọ̀rọ̀ náà ló sì di iṣu atayanyan báyìí tí kinní náà ń jà rànyìnrànyìn tí kò sì tíì lọ. Ìsọ̀rọ̀ ní gbèsè, ìsúnmúsí nìgbètè gangan, níbi tí ọ̀rọ̀ tí Mákindé sọ bọ́ sí lára àwọn míì kò dáa rárá. Àwọn èèyàn yìí sì pọ̀, bó tẹ̀ jẹ́ pé àwọn kọ̀ọ̀kan sọ pé kò sí ohun tó burú nínú ọ̀rọ̀ tí ọkùnrin gómìnà náà sọ. Ohun tí Mákindé sọ tó di wàhálà ni pé lẹ́yìn tí wọ́n jàjàrí àwọn èèyàn ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ yìí gbà lẹ́yìn ọjọ́ 66 nínú igbó tí gbogbo ìlú sì ń jó, tí gbogbo wọn ń yọ̀, tí ọ̀pọ̀ èèyàn sì ń dúpẹ́, Mákindé ní àfi kí wọ́n ṣèwádìí ohun tó ṣẹlẹ̀. Báwo ni wọ́n ṣe jí àwọn èèyàn náà gbé? Àwọn wo ló sì jí wọn gbé? Ó ní òun kò sì fẹ́ kó jẹ́ ọwọ́ ìjọba Nàìjíríà ni wọn yóò ti ṣètò ìwádìí ọ̀rọ̀ náà. Òun fẹ́ kó jẹ́ àwọn àjọ orílẹ̀-èdè àgbáyé, United Nations, ni yóò wá gbé ìgbìmọ̀ kan dìde láti wá wádìí ohun tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí, kí wọ́n sì mú àwọn ajìjàgbara àgbáyé míì mọ́ra kún wọn. Ó ní òun fura pé ejò ọ̀rọ̀ náà lọ́wọ́ nínú níbìkan. Àwọn èèyàn lè má ka ọ̀rọ̀ yìí sí tí kì í bá ṣe ohun tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọjọ́ 14 oṣù karùn-ún yìí ni Mákindé jáde tó lóun yóò du ipò ààrẹ, òun yóò sì fèsì Tinubu tí kinní kan ò ní ṣe, lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM, ẹgbẹ́ tó fi ẹ̀gẹ́ ṣe àmì ìdánimọ̀ wọn. Àmọ́ lọ́jọ́ kejì, nígbà tí ilẹ̀ yóò mọ́ tàì mọ́, ni wọ́n jí àwọn ọmọléèwé wọ̀nyí àti tíṣà wọn kó. Látìgbà náà ni Mákindé sì ti gbé ọ̀rọ̀ náà gba ibòmíì tó ní kinní kan wà nídìí ìjínigbé yìí. Àbí àjẹ́ ké lánàá, ọmọ kú lónìí, ta ni yóò lóhùn ò mọ̀ pé àjẹ́ tó ké lánàá ló pa ọmọ tó kú lónìí jẹ? Ó ṣe jẹ́ lọ́jọ́ kejì tí òun kéde pé òun fẹ́ du ipò ààrẹ ni wọ́n wá jí àwọn ọmọ kó ní ìpínlẹ̀ òun. Òun àti àwọn èèyàn ẹ̀ tí wọ́n ń tẹ̀lé gbà pé ìjínigbé náà kì í ṣe ojú lásán. Àwọn tí kò fẹ́ kí òun dupò ààrẹ ló wà nídìí ẹ̀. Ìjọba àpapọ̀ sì ni. Ọ̀rọ̀ yìí tí Mákindé sọ nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹ̀ ni kò tán, tí àwọn èèyàn sì fi rò pé ọ̀rọ̀ òṣèlú ló ń sọ. Ohun tó sì jẹ́ kí wọ́n máa kọlù gidigidi nígbà tó jáde tó ní kí wọ́n lọ pe United Nations kó wá ṣe ìwádìí nípa ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn ẹ̀lẹ̀ yìí nìyẹn. Àwọn kan ní ó hùwà bí aláìmoore ni, pé àsìkò tó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ àwọn ọmọ ogun Nàìjíríà pẹ̀lú ìjọba fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe, àsìkò náà ló fẹ́ fi ọ̀tẹ̀ òṣèlú ba ohun tó dáa jẹ́. Àwọn tí wọ́n sì tẹnumọ́ eléyìí jù ní àwọn ará ilé ìgbìmọ̀ aṣòfin. Ọ̀rọ̀ náà ká wọn lára púpọ̀ níbẹ̀. Tí a bá sì ti wo ti pé kò sí ẹgbẹ́ òṣèlú tí kò sí nílé ìgbìmọ̀ náà, a jẹ́ pé ọ̀rọ̀ tí ọ̀pọ̀ ẹgbẹ́ òṣèlú sọ ni. Inú bí wọn sí Mákindé kì í ṣe kékeré. Adams Ọ̀chíọ̀mọlẹ̀ àti Bámidélé Ọpẹ́yẹmí pàápàá sì sọ níwájú ilé ìgbìmọ̀ pé ìwà tí kò yẹ kó ti ọwọ́ gómìnà wá rárá, àti ọ̀rọ̀ tí kò yẹ kó ti ẹnu ẹni tí wọ́n pè ní gómìnà ìpínlẹ̀ kan jáde ni. Níbẹ̀ ni gbogbo àwọn aṣòfin sì ti fohùn ṣọ̀kan lẹ́ẹ̀kan náà,
tí wọ́n ní àwọn kọ̀ǹdẹ́ẹ̀mù. Àwọn fẹ̀yìn ọwọ́ dá ọ̀rọ̀ tí Makinde sọnù nítorí kò ní wúlò kankan fẹ́nì kankan àti níbì kankan. Àwọn aṣòfin yìí ní nígbà tó yẹ kí èèyàn máa kí àwọn ọmọ ogun wa, kí èèyàn sì máa ṣe kóríyá fún àwọn tó kù wọn, kí wọ́n lè túbọ̀ múra sí iṣẹ́ náà, kí wọ́n sì tún ṣe ohun tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí láwọn ibòmíì. Nígbà náà ni odidi gómìnà ń pe àwọn ará ilẹ̀ òkèèrè láti wá dá sí ọ̀rọ̀ ilẹ̀ wa. Lójú ẹsẹ̀ ni wọ́n ti ní àwọn yóò pèsè 50 mílíọ̀nù náírà láti há fún ẹbí àwọn sọ́jà àti àwọn agbófinró tí wọ́n bá kinní náà lọ. Dájúdájú bí ọ̀rọ̀ bá ti rí báyìí, àwọn alátakò kì í jìnnà láti tètè dá sí i. Àwọn APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kò jẹ́ kí ọ̀rọ̀ náà tutù rárá. Wọ́n ní ó ti ní lójú pé ẹni tó ń pe ara ẹ̀ ní gómìnà àwọn ní ìpínlẹ̀ àwọn ni yóò ṣe ohun tí Makinde ṣe yìí, pé nǹkan ìtìjú gbáà ni. Wọ́n ní ṣe bí òun náà kó àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn sínú ológun tí wọ́n wá àwọn ọmọ yìí rí. Kí ló fẹ́ kí àwọn èèyàn náà máa rò báyìí lọ́kàn ara wọn pẹ̀lú iṣẹ́ takuntakun tí wọ́n ti ṣe? Alukoro ẹgbẹ́ náà Ọláwálé Ṣádàrí ní níbi tí nǹkan bá ti dá, irú ẹni yìí kọ́ ló yẹ kó jẹ́ gómìnà níbì kankan. Ọ̀rọ̀ tí òun sọ yìí bá ti iléeṣẹ́ ààrẹ mu, ó bá tàwọn aṣòfin mu, bẹ́ẹ̀ ló bá ti àwọn ajìjàgbara púpọ̀ mu. Ṣé bìrì tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ní Ṣàráfà Àlí, ẹni tó fẹ́ díje ipò gómìnà lórúkọ ẹgbẹ́ APC wọn yìí, ti sáré lọ sílé àwọn olùkọ́ àgbà community high school arábìnrin Rachel Fọláwì Àlàmú, tó sì gbé mọ́tò Toyota Camry tuntun kan fún un pé kó máa gùn bó bá ti dé. Nígbà tí wọ́n ń kó àwọn èèyàn náà jáde, tí obìnrin náà ń sunkún nínú mọ́tò, ó wo sọ́jà tó ń bá a sọ̀rọ̀ lójú, ó sì ní my car, wọ́n ti sun mọ́tò mi, ó sì tún tú poro sẹ́kún. Ó ṣeéṣe kó jẹ́ ohun tí Ṣàráfà rí rèé tó fi gbé mọ́tò náà lọ fún un. Ó sì lè jẹ́ nítorí ìyẹn náà ni àwọn APC Ọ̀yọ́ yìí ṣe gbòòrò nígbà tí wọ́n gbọ́ ohun tí Makinde fúnra ẹ̀ sọ. Bó tilẹ̀ jẹ́ pé Makinde fúnra ẹ̀ ti ṣèlérí pé òun yóò rí i pé ìyà kankan kò jí àwọn ìgbèkùn tí wọ́n tú sílẹ̀ yìí, gbogbo bí ayé wọn yóò sì ti ṣe dáa pátá ń lòun yóò ṣe. Ọ̀rọ̀ náà ká akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí George Akume lára. Ó ní kí ló dé tí Makinde yóò sọ irú ọ̀rọ̀ ńlá báyìí di ọ̀rọ̀ òṣèlú, ní ohun tó yẹ kí gbogbo àwọn pawọ́pọ̀ láti wò bóyá ọgbọ́n tí àwọn ológun wá dá yìí yóò ṣe é lò ní àwọn ìpínlẹ̀ tó kù. Pé ṣùgbọ́n Makinde kò rí ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ rárá, ohun tó wà lọ́kàn tòun tó fẹ́ ṣe ló mú un lára. Fẹ́mi Fálànà tí ò tiẹ̀ fẹ́ bú gómìnà náà ní kò ní àwọn olùdámọ̀ràn tó dáa rárá, pé tó bá jẹ́ ó ní àwọn olùdámọ̀ràn gidi ni wọ́n yóò gbà á nímọ̀ràn kó má ṣe bẹ́ẹ̀, torí ọ̀rọ̀ tó sọ yìí kì í ṣe irú àsìkò tó yẹ kó sọ ọ́ nìyẹn. À ń pé gbọ́n ni a kì í pé gọ̀, igi kan kì í sì dá igbó ṣe. Fálànà ní Makinde kò mú àwọn olùdámọ̀ràn ẹ̀ lò rárá, ohun tó jẹ́ kó ṣe àṣìṣe tó ṣe rèé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mọ bí àwọn àjọ orílẹ̀-èdè àgbáyé ṣe ń ṣe iṣẹ́ wọn àti òfin tó rọ̀ mọ́ àwọn iṣẹ́ wọn ni wọ́n ní kì í ṣe irú ọ̀rọ̀ tí àwọn yẹn máa ń dá sí nìyẹn, pé ohun tí kò kàn wọ́n rárá ní Makinde ń pè wọ́n pé kí wọ́n wá dá sí. Paríparí ẹ̀sìn ni pé aṣojú orílẹ̀-èdè Nàìjíríà nínú àwọn àjọ orílẹ̀-èdè àgbáyé yìí, ọ̀mọ̀wé Jimoh Ibrahim, ní kò sí ohun méjì tí Makinde gbọ́dọ̀ ṣe ju kó lọ tọrọ àforíjì lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n jí gbé náà, kó bẹ̀ wọ́n nítorí ó kàn ń fi orúkọ wọn ṣe òṣèlú pẹ̀lú ìyà burúkú tí àwọn yẹn jẹ nínú igbó ni. Ó ní kò sí èyí tó kan United Nations nínú ọ̀rọ̀ yìí, nígbà tó jẹ́ gbogbo orílẹ̀-èdè àgbáyé ló ní òmìnira tiwọn. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí kì í ṣe pé ẹnìkan fìyà jẹ ẹnìkan. Àwọn afẹ̀míṣòfò tí wọ́n ń ṣòro kárí ayé náà ni wọ́n ṣe ti Nàìjíríà fún wọn. Ẹni tí ọ̀rọ̀ tiẹ̀ yàtọ̀ díẹ̀ ni Ayọ̀délé Fáyọ̀ṣe, ìyẹn gómìnà Èkìtì tẹ́lẹ̀ tí kò sì fi bò pé alátakò, ìyẹn tí kì í bá ṣe ọ̀tá Makinde paraku lòun. Òun ní kò sí ohun tó yẹ kíjọba àpapọ̀ ṣe jù kí wọ́n gbé ìgbìmọ̀ kan dìde kíá láti wádìí Makinde fúnra ẹ̀ wò, kí òun náà wá sọ ohun tó mọ̀ nípa àwọn tí wọ́n jí gbé yìí, pé tí wọn kò bá lè wádìí ẹ̀ lásìkò yìí torí tó ń ṣe gómìnà lọ́wọ́, kí wọ́n má jẹ́ kó sá lọ tó bá ti ṣe gómìnà ẹ̀ tán lọ́dún tó ń bọ̀, kí wọ́n kì í mọ́lẹ̀, kí wọ́n sì rí i pé ó fẹnu ara ẹ̀ sọ gbogbo ohun tó bá mọ̀ pátá nípa àwọn tí wọ́n jí gbé yìí. Fáyọ̀ṣe ní òun mọ̀ pé Makinde fúnra ẹ̀ ní àwọn ipa kan tó kó nínú ọ̀rọ̀ náà, torí òun náà kò fi bò pé gbogbo ọ̀nà lòun wá láti sọ ìjọba Tinubu yìí lẹ́nu, nítorí bẹ́ẹ̀ lòun náà sì ṣe gbọ́dọ̀ sọ̀rọ̀ kó sọ ohun tó bá mọ̀ fún àwọn aráàlú gbogbo. Ọkùnrin gómìnà Èkìtì tẹ́lẹ̀ náà ní gbogbo ohun tí Makinde ń ṣe yẹn nítorí tí wọ́n sì ń pè é ní gómìnà àti ẹ́sẹ́lẹ́ǹsì ni. Nígbà tí ìjọba ẹ̀ bá tán ni yóò mọ ìyàtọ̀ nínú kí èèyàn jẹ́ gómìnà àti kí èèyàn jẹ́ gómìnà àtijọ́. Ó ní nígbà tó bá kúrò nípò dandan ni kí wọ́n mú un kó lè wá ṣàlàyé ohun tó wí yìí gan
nítorí ara òun náà ò mọ́ torí ìpínlẹ̀ nìkí náà ti ṣẹlẹ̀. Ó ní gbogbo ìpínlẹ̀ ni wọ́n ti ń jíìyàn gbé àmọ́ kò sí ìpínlẹ̀ kankan bẹ́ẹ̀ ni kò sí gómìnà kankan tó sọ pé ìjọba àpapọ̀ ló wà nídìí àwọn afẹ̀míṣòfò tó wá bá àwọn ní ìpínlẹ̀ àwọn, àfi ti Mákindé yìí nìkan. Ó ní bí kò bá sí ohun tí gómìnà náà mọ̀ tí ẹnìkan kò mọ̀ kò ní sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ fáyé gbọ́, nítorí ẹ̀ ló ṣe gbọ́dọ̀ jáde sí gbangba kó wá sọ. Àmọ́ o, àwọn èèyàn kan náà kò yé sọ pé kò sí ohun tó burú nínú ìpè tí Mákindé pè, bó tiẹ̀ jẹ́ pé àwọn yẹn ò pọ̀. Wọ́n ní ọ̀rọ̀ náà rú u lójú ló ṣe sọ bẹ́ẹ̀. Àwọn yìí ní kí wọ́n wo àwọn ọmọ tí wọ́n ní wọ́n wà nínú igbó bí ara wọn ṣe jọ̀lọ̀ nígbà tí wọ́n jáde. Bẹ́ẹ̀ làwọn míì ní kò sí ohun tí àwọn olóṣèlú kò lè ṣe fúnra wọn, pé àwọn faramọ́ kí United Nations wá kí wọ́n wá bá wọn wádìí ọ̀rọ̀ náà. Àmọ́ àwọn tí wọ́n ń bú Mákindé kò tí ì ṣíwọ́. Wọ́n ní àwọn tí wọ́n ń sọ pé ara àwọn èèyàn náà jọ̀lọ̀ yìí, bó bá ṣe pé wọ́n wò wọ́n dáadáa nínú àwọn fídíò oríṣiríṣi tó padà wá jáde kí wọ́n tó ya fọ́tò, tí wọ́n rí wọn nínú mọ́tò tí wọ́n kọ́kọ́ fi kó wọn, tí wọ́n sì rí bí ìyá àti àwọn ọmọ náà ti rí bí ẹni tí wọ́n yọ jáde nínú ẹrẹ̀fọ̀, wọn kò ní máa sọ irú ọ̀rọ̀ tí wọ́n ń sọ bẹ́ẹ̀ yẹn lẹ́nu. Àmọ́ lẹ́yìn tí wọ́n ti kó wọn jáde tí wọ́n ní kí wọ́n wẹ̀ tí wọ́n sì wọṣọ fún wọn làwọn èèyàn náà rí. Bẹ́ẹ̀ ni eléyìí kì í ṣe àkọ́kọ́. Ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí wọ́n bá ti jí àwọn ọmọléèwé tàbí ọ̀pọ̀ èèyàn gbé bẹ́ẹ̀, bí wọ́n bá kó wọn jáde, ohun àkọ́kọ́ tí wọn yóò sáré ṣe ni láti tọ́jú wọn kí wọ́n tó ya fọ́tò wọn rárá. Bóyá ni kò sì jẹ́ ohun tó ṣẹlẹ̀ náà nìyẹn. Àwọn míì náà sì sọ pé kò sí ohun tó ṣe Mákindé fún rẹ̀ tí kò lè gbé ìgbìmọ̀ dìde ní ìpínlẹ̀, kó ní kí ìgbìmọ̀ tòun wádìí ẹ̀, kó sì pé àwọn United Nations àti àwọn ẹgbẹ́ míì tó bá fẹ́ pé kí wọ́n fún òun léèyàn kí wọ́n lè jẹ́rìí sí ìwádìí tí òun bá ṣe. Àmọ́ níbi tí gbogbo èèyàn ti dẹnubo Mákindé jù náà ni pé kì í ṣe àsìkò tó sọ̀rọ̀ yẹn ló yẹ kó sọ ọ́. Àsìkò tí gbogbo ìlú ń yọ̀ ni, níṣẹ́ lòun sì ṣe bí ẹni tó yàgbẹ́ sínú àwo ọbẹ̀ gbẹ̀gìrì tí gbogbo èèyàn ń jẹ. Níbi tí ọ̀rọ̀ náà wà nìyẹn o, kò sẹ́ni tó tí ì mọ̀ bóyá àwọn United Nations yóò dá Mákindé lóhùn tàbí wọn yóò kàn fi ọ̀rọ̀ ẹ̀ ṣe gbẹrẹfu, máa fọ̀rọ̀ yìí mu tábà gbẹrẹfu ni. Ọláìwọlá Alága ló ń ṣe àyẹ̀wò ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúwaṣèyí Mákindé sọ lórí àwọn ìgbèkùn tí wọ́n tú sílẹ̀ lọ́dọ̀ àwọn afẹ̀míṣòfò, tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú déédé àkókò yìí o.